fẹ́ kú pẹ̀lú ẹ̀ o. Ọwọ́ ẹni tó ti sọnù ńkọ́. Ayé la ó fi sílẹ̀ sí i. Dúró náà ẹ̀yìn rẹ̀ wò. Káde bàbá kọ̀mádà. Àgbájọwọ́ mà ní. Wọ́n ló gbẹ́rù dórí. Àwọn ọmọ wa ẹ má jẹ́ kan tálákà. Ọláníyàn Kéde, you're welcome. Ìlérí o, kò wá sẹ́ni tó mọ̀la. Ìṣèláyé yìí ẹ̀dá kan ń bọ̀ lẹ́yìn ni. Kápadà pọ̀ kárórí. Ẹlẹ́gàn lágbára bá wa ẹ̀ṣà mi àṣẹ. Ọ̀pá tó péjọ. Ẹ kojú yín là kẹwàá rí wípé ẹgbẹ́ ń sọ bẹ́ẹ̀. Let your eyes open. Lẹ́jọ̀ wọ́n máa ní ìyàwó mi Táíwò Kíkẹ́ lọ́mọ Fásánmi, you are welcome. Wọ́n ló gbẹ́dùn lórí. Àwọn ọmọ wa ẹ má jẹ́ kan tálákà. Ìlérí o, kò má sẹ́dá tó mọ̀la. Ìṣèláyé mi ẹ̀dá kan ń lọ lẹ́yìn ni. Kápárapọ̀ kárórí. Ojú tẹlẹ́gàn lágbára bá mi ẹ̀ṣà mi àṣẹ. Mo kí yín pé ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ kú dédé wòyí gbogbo ọmọ Yorùbá. Àánú Ọlọ́run àti ìfọ̀kànbalẹ̀ Ọlọ́run yóò wọnú ayé wa. Aburú ó kéré ó tóbi ni kò ní jẹ́ ìpín wa o. Nínú ìdààmú ìpòrúurú ọkàn tí ìran Yorùbá wà lọ́wọ́lọ́wọ́, adániwáyé máa mú wa jáde, Olódùmarè máa mú wa jáde kúrò nínú ẹ̀. Mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi, ẹ̀yin abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, ẹ̀yin tẹ́ ẹ dúró nídúró pé ìran Yorùbá ò gbẹ́dọ̀ jìyà, ẹ̀yin tẹ́ ń káàánú àwa tá a wà ńlé. Bẹ́ẹ̀ ni mo kí yín lórúkọ bàbá Professor Banji Akíntóyè, Chief Professor Stephen Adébánjí Akíntóyè. Mo kí yín lórúkọ bàbá yẹn di àrólé Awólọ́wọ̀. Mo kí yín lórúkọ Májàsọ́lá Aníyìkáyé, Ààrẹ Báṣọ̀run of Yorùbá land, Ìbà Sunday Adéníyì Adéyẹmọ tí gbogbo wa mọ̀ sí Ìgbòho Òòṣà. Mo kí yín lórúkọ gbogbo àwọn àgbà àwọn àgbà amájẹ́ ó bàjẹ́, oríṣiríṣi àgbà lání. Àgbà agarawa ń bẹ, àgbà agaramọyán ń bẹ, àgbà kí ìjòkó mọ̀ ṣòfò náà ó ń bẹ. Bọ̀tẹ́ àwọn àgbààgbà tẹ́mi ń kí l'Amẹ́ríkà, ní London, ní Canada, ní Europe, ní káàkiri lórílẹ̀-èdè Yorùbá fún ara rẹ̀, àwọn àgbà dáadáa tí wọ́n fẹ́ fẹ̀yìn tó dára lẹ̀ dé àwọn ọmọ wọn.
tí ń tó ṣẹlẹ̀ sí ìran Yorùbá lọ́wọ́lọ́wọ́ tí ò tẹ́ wọn lọ́rùn mo kí yín o àárín yín pẹ́ aburú ó kéré ó tóbi kò ní ṣẹlẹ̀ sí yín mo fi àkókò yìí dárò fún ìkan nínú àwọn bàbá wa tó jẹ́ ìpè Olódùmarè Bishop Oyemade Macaulay iwájú tó kojú sọ kò ní bàjẹ́ ẹ̀yìn tó filẹ̀ ò ní bàjẹ́ o nípa òógùn àwọn akọni tó ti lọ orílẹ̀-èdè Yorùbá máa dúró ẹ̀yin Yorùbá náà lẹ máa ń sọ̀rọ̀ ọ̀hún ẹlágbà òsì ìlú bàjẹ́ baálé ilé kú ilé dahoro àgbà òsì ní ìlú bàjẹ́ baálé ilé kú ilé dahoro bẹ́ẹ̀ ni ẹ̀yin àgbà Yorùbá náà lẹ́tún pa á lòwe wípé àgbà yìí wà lọ́jà kó rí ọmọ tuntun ó wọ́ ìyẹn àgbà tó bá dára ìyẹn àgbà tó ṣe é fi yangàn ìyẹn àgbà tá a lè fọwọ́ ẹ̀ sọ̀yà bí bàbá Professor Banji Akíntóyè àwọn àgbà tó ṣe é fi yangàn pé àní bàbá kan bàbá àrà tó mọ iyì ọmọ kì í ṣe bórú àwọn aganamọ́yán YCA Yorùbá Council of Elders àgbà yahoo ni wọ́n the Yorùbá Council of Elders mo ní mò ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré ní ìtìdé tí wọn ò bá já ewé gbẹ́jẹ́ mọ́wọ́ ìkọ̀ọ̀kan ni máa dárúkọ gbogbo wọn lè báyé wa jẹ́ wọn lè balẹ̀ Yorùbá jẹ́ the Yorùbá Council of Elders wọ́n gbéra wọn dìde láti báyé Yorùbá jẹ́ ni because ẹnikẹ́ni tó bá ti dìde nírú àkókò tá a wà yìí gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá ẹ má bínú mi ò rí orúkọ yín bí ẹ ti ń wọlé iṣu ọmọ jiná fún yín jẹ ẹ ní mọ̀ kóró nírú àkókò tá a wà yìí tá a bá rí àgbà Yorùbá kan tá a bá yìí rí àgbà Yorùbá kan tí ń dárúkọ restructuring pé our stand is restructuring of Nigeria àgbà ya ni àgbà mọ́tòlé ni àgbà kìlú ó dahoro ni àgbà apanilẹ́kún ni àgbà afọmọlọ́mọrúbọ ni èmi a máa pè wọ́n ní àgbà yahoo olè ni wọ́n the Yorùbá Council of Elders wọ́n fẹ́ jẹ ọmọ Yorùbá lólè ni the Yorùbá Council of Elders wọ́n fẹ́ kó ọmọ Yorùbá ní ìgbèkùn ni the Yorùbá Council of Elders wọ́n fẹ́ sọ Yorùbá di laptop táwọn ọmọ ìsìn máa ń lò ẹ mọ̀ bó ṣe máa ń tẹ̀ wọ́n fẹ́ máa tẹ̀ wá kán máa fi wá yàwó kí mú gùn àwọn ìjọba Nàìjíríà máa sanwó fún wọn ẹ rò pé wọ́n tẹ́tí ìjọba ni wọ́n tẹ́tí ìjọba o we must restructure this country what we need now is to restructure this country and through federalism that constitution we must amend 1999 constitution. The minute you give us the constitution, we must amend it. Ìrọ̀nà ń pa. Àwọn bàbá tó bẹ̀rẹ̀ lánàá. The Abraham Adesoya. Bẹ́ẹ̀ kọ́ Rason Kuti. Bàbá Gani Fáwẹ́hìnmí. Kọ́lọ́run ó dẹlẹ̀ fẹ́ ní ire. Ìkúdí bàbá mi tó yìí wà láyé. Barrister Fẹ́mi Fálànà. Sáà. Wọ́n pariwo títí àwọn náà ń gbà lẹ́nu àwọn bàbá wọn ní àwọn yẹn ń pariwo restructuring nígbà tí restructuring ò tí ì kú nígbà tí Nàìjíríà gan ò tí ì dolóògbé wọn ò rí gbà ká bá wa sọ pé àwọn tó ń pe restructuring because of their need money they are broke wọ́n fẹ́ máa fi Yorùbá tẹ laptop wọ́n sọ Yorùbá di laptop nígbà tó ọmọ yahoo bá lọ ra laptop tó ń tẹ̀ tí mú tí ta ní ṣe Mugu ni àbí Maga wò pé Maga ti sanwó we should not allow them ẹ jẹ́ ń bi wá ní ìbéèrè kan ẹ̀yin ọmọ Yorùbá the Yorùbá Council of Elders mo mọ orúkọ olórí wọn mo mọ ẹni tó dálẹ̀ mo mọ ibi tó ti ń ṣèpàdé and we know their mission. Their mission is to attack Baba Professor Banji Akíntóyè because ìlú tó gbé lẹ̀ fún Baba Akíntóyè kí Baba Akíntóyè náà máa bá wọn pariwo restructuring
bàbá ní rárá ẹ jẹ́ ká gba orílẹ̀-èdè wa. Ìkan nínú wọn tẹ̀ dìde ó lóun fi ọdún méjì ju Akíntóyè lọ. Ìgbà tó fọdún méjì ju Akíntóyè lọ tí mẹ́mórì káàdì orí yín tí ò ṣiṣẹ́ bí bàbá Akíntóyè ńkọ́. Ìgbà tó fọdún méjì ju Akíntóyè lọ tí brain box yín ò ṣáná bí ti bàbá Akíntóyè ńkọ́. Set of people ó lè ní wọn. The Yoruba Council of Elders. The Yoruba Council of Elders. Ìbéèrè tí mo fẹ́ bi gbogbo àwọn ọmọ Yorùbá rèé. Láti ìgbà tó ti ń pa tí Fúlàní ti ń pa ọmọ Yorùbá. Ẹ jọ̀ọ́ mélòó nínú wọn ló jáde síta tó condemn the killing of the Yoruba indigene in Yoruba land. Nígbà tí Fúlàní ti yabo ilẹ̀ Yorùbá tán pa Yorùbá bí ẹni pẹran. Bóyá ẹ rí headline newspaper kan tó gbé jáde pé the Yoruba Council of Elders, the Yoruba Council of Elders and the Afenifere, the Agba Yahoo group in Yoruba land, tán jáde síta tán condemn the killing of the Yoruba indigene in our Yoruba land ni o. Kì í ṣe pé kì í ṣe àwọn ọmọ Yorùbá tí wọ́n lọ sájò wọ́n lọ pa wọ́n nílẹ̀ onílẹ̀ o nílùú bàbá wa níbi tó forí wa sọlẹ̀ sí da our origin tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ wa. Mélòó nínú wọn ló jáde síta. Ohun tẹ́ máa gbọ́ ni wípé tẹ́ máa jáde síta, we are not in support of Yoruba nation. We are not in support of Yoruba self-determination. What we are in support is restructuring through federalism, amendment of constitution. Torí wípé ibẹ̀ náà ti máa rí olè jà, ibẹ̀ náà ti máa rí brown envelope gbà, ibẹ̀ náà ti máa rí jíìpù Prado jíìpù gbà. Majority of them 150 million Prado jíìpù tí Tinubu rà sáwọn senate àtàwọn rẹ́pù ó ti ranjú mọ́ wọn. Wọ́n mọ̀ pé Yorùbá self-determination, if you have our independent, ó lè tán jà yẹ wọn ò ní rí jà. Ẹ wá bá mi bi wọ́n léèrè, ṣé ẹ̀mí ọmọ Yorùbá ò ṣe pàtàkì sí wọn ni ju owó tán lé lọ? Ẹ wá bá mi bi wọ́n léèrè pé ṣé lóòótọ́ lòdòdó ṣọmọ ọkọ ni wọ́n? Torí mi ò rí tí ọmọ ọkọ fẹ́ bọ́ nínú ìgbèkùn tó bá dẹ́pọ̀ ọmọ ọkọ ni wọ́n tó fẹ́ bọ́ nínú ìgbèkùn tẹ́ni rárá ò ẹja wà nínú ìgbèkùn yẹn torí pé owó tó fẹ́ gbà lọ́wọ́ wọn. Àgbà Yahoo ni wọ́n. We the Yoruba, we must not allow it to happen. Àgbà Yahoo ni wọ́n o. Yoruba Council of Elders. Yoruba ẹ fúnra o. Láti jọ́ tí Fúlàní ti ń pa wá. Wọ́n á sọ nǹkan kan o. Ẹ lè rí wọn kán sọ̀rọ̀ lórí nínú pépà. They did not condemn the killing of Yorubas. Ṣùgbọ́n ohun táwọn pariwo ni amendment of constitution. Bẹ́ẹ̀ ni restructuring tán fi jẹun. Inú mi dé dùn. I know the Bọ́lá Ahmed Tinubu kò ní dá wọn lóhùn. Ẹ mọ̀ pé Bọ́lá Ahmed àtàwọn náà wọ́n jọ pariwo restructuring tẹ́lẹ̀ ni. Ojú Bọ́lá Ahmed ti là ó mọ̀ pé ìkòkò ọbẹ̀ ni. All the àgbààgbà àwọn àgbààgbà Yorùbá tán pariwo restructuring. Ìkòkò ọbẹ̀ wọn ní to make money. Wọ́n lóko wọ́n lódò. They have no company. Wọ́n tó fi ń jẹun nìyẹn. Tẹ́bá gbọ́ ń tàgbà fi ń jẹun. Abẹ́ ewé ló wà. Restructuring yẹn làwọn fi ń jẹun. Wọ́n dẹ̀ fi ń jọ Yorùbá ni. Wọ́n fi ń jọ Yorùbá ni. We must say no to them. Ohun tó bí èmi nínú jù pátápátá wọn ní àwọn ní agbẹnusọ the new voice for the Yorùbá race. Ògún ló máa pa gbogbo yín Ògún. Ilẹ̀ Yorùbá máa mú gbogbo ẹ̀yin àgbààgbà ọ̀dàlẹ̀. Ẹ̀yin adàgbàjẹ́rà òfù ilẹ̀ Yorùbá. Ilẹ̀ máa mú yín. Ilẹ̀ Yorùbá máa mú yín. Ẹ gbórí ilẹ̀ Yorùbá ẹ jata. Ẹ mọ̀ gbórí ilẹ̀ Yorùbá ẹ jẹ́pò. Ẹ gbórí ilẹ̀ Yorùbá ẹ bímọ ẹ láyà. Yorùbá bọ́ yín, Yorùbá sọ yín dènìyàn. Yorùbá bú aṣọ òṣì kò lọ́rùn yín. Ẹ wá ń fi bí sán fún ilẹ̀ Yorùbá. Ilẹ̀ yẹn máa mú yín. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ má dáwọ́ lóhùn. The Yoruba Council of Elders, àgbà Yahoo ni wọ́n.
enemy òmìnira ilẹ̀ Yorùbá ni wọ́n. Ẹbí wọ́n léèrè ẹ̀yin journalist mo bẹ̀ yín lọ interview wọn kí ni stand wọn. They will tell you the restructuring òkú ènìyàn lóyìn máa sọ fún wa wípé ní ìkórìtà tá a wà yìí pé Nàìjíríà ṣì wà live. Mo ń wo program kan lọ́sọ̀ yìí Minister of Women Affairs àwọn committee kan wá lọ́bọ̀ wọ́n ń bí léèrè question ìgbé ló kélé wọn lórí tọ́jọ́ pariwo léwo láwọn lórí ó lè gbé àní nígbà tó mọ̀ pé àwọn rẹ́pù yẹn ó lè ní wọ́n òun náà ó lè ń tọ́sẹ̀ ó lè lórí àpáta tí ènìyàn kan bá wá sọ fún yín pé Nàìjíríà wọ́n sì máa wà òkè ẹ̀rí ẹnìyẹn gẹ́gẹ́ bí armed robbers notorious armed robbers. So the Yoruba Council of Elders àgbà yahoo ni wọ́n. We must block them. We must not give them chance láti bayé ọjọ́ ọ̀la Yorùbá jẹ́. What we need Yoruba freedom. What we need Yoruba total freedom. We want to go back to our nation. Orísun wa tó ń sàn tó ń ṣe fún wàrà àti fún oyin. You know the reason they see Baba Akintoye as enemy? Tell me flashback. Wọ́n mọ̀ Ọlọ́run ju ẹ̀dá lọ. Àwọn fún ara wọn ló yan Baba Akintoye as a leader. The Yoruba Council of Elders. No pick Baba Akintoye. Tẹ́ bá bí kan nínú wọn léèrè ti today. A lóun ló ń gbé bàbá wá. Àjẹ́dà òun ni Baba Akintoye ń lò. Baba Akintoye dẹ̀ sọ fún wọn pé ọmọ kíní kan ò bọ́mọ yẹ mọ́ aṣọ ò bọ́mọ yẹ mọ́ ọmọ yẹ ti rìn wòwò ìwọ́jà rìsọ́ṣọ́rì ò bá Nàìjíríà mọ́ Nàìjíríà ti kú rìsọ́ṣọ́rì ti sá lọ wọ́n wá rí bàbá yẹ gẹ́gẹ́ bí ọ̀tá pé ó dí ìkòkò ọbẹ̀ wọn ó ń di lọ́wọ́. Àwọn Yorùbá Council of Elders àwọn fúnra wọn ló pè kí Baba Akintoye because they know that Baba know the history, a professor of history, and Baba close to Baba Awolowo. Ọmọ ni Baba jẹ́ fún Baba Awolowo. They want to use Baba Akintoye láti máa gbá ọmọ Yorùbá. But as God will have it, ìgbà tí Baba débẹ̀ Baba yí ìlú padà. Tẹ́ bá gbọ́ nínú interview wọn gbà yẹn lọ ní 2022. Pé iṣẹ́ tí àwọn ará Akintoye kọ́lá Akintoye ń jẹ́ torí tó fi Akintoye ìjòyè tó fi Akintoye jẹ́ lídà àwọn kọ́lá Akintoye ń ṣe àwọn rò pé torí pé ó jẹ́ ọmọ Awólọ́wọ̀ á lè sọ̀rọ̀ dáadáa. Ẹ má gbàgbé bàbá náà sọ fún àwa nígbà tá a lọ sí Kútọ́nù pé ìkan lára àwọn olóṣèlú yín ọ̀jẹ̀lú yín ọ̀ràlú yín pé wọ́n pe òun pé kóun wá jẹ́ bàbá ìsàlẹ̀ pé wọ́n mọ̀ pé òun ló tún kù bí ọmọ Awólọ́wọ̀ tó lẹ́nu lẹ́yìn ìgbà tó ti pa bàbá wa Bọ́lá Ìgè òun ló tún kù bí ọmọ Awólọ́wọ̀ tó lẹ́nu pé tí pa Adébánjọ bá ti ń sọ̀rọ̀ kó náà máa sọ̀rọ̀ kán rí òun gẹ́gẹ́ bí bàbá ló wá sọ fún wọn pé no òun ò practice politics mọ́ politics eléyìí tó ń bẹ practice láti save the Yorùbá land ni. Èrò ọkàn wọn ni pé bàbá máa bá wọn pariwo kẹ́ máa gbọ́ the Yoruba Council of Elders wọ́n ti sọ̀rọ̀ tí Nàìjíríà ò bá rìsọ́ṣọ́ àwọn bá ṣe rìsọ́ṣọ́ ní Nàìjíríà àwọn ò ní gbà kí ìjọba of the day kó wá pè wọ́n sí meeting kí wọ́n ya owó lù wọ́n èyí tó máa gba Prado Jeep bàbá ni wọ́n promise òní Prado Jeep kó fi jẹ́ leader wọn torí pé bàbá yí ìlú padà mọ́ wọn lọ́wọ́ pé bàbá ló ń gbóhùn Olúwa látẹnu Awólọ́wọ̀ pé ó tó àkókò fún ìran Yorùbá láti bọ́ nínú ìgbèkùn ohun tó fi sọ bàbá yẹn di ọ̀tá nìyẹn. So the Yoruba Council of Elders YC wọ́n fẹ́ gbá wa ni o wọ́n fẹ́ fọmọ Yorùbá wọ́kẹ́ wọ́n fẹ́ fọmọ Yorùbá wọ́kẹ́ wọ́n ń ṣe agbẹnusọ fún ìran Yorùbá wọ́n ń ṣe agbẹnusọ abatẹnijẹ́ ìran Yorùbá ni wọ́n àtàwọn àtàfẹ́nifẹ́re. Ẹ má gbàgbé òwe tí mo fi bẹ̀rẹ̀ Yorùbá máa ń sọ wípé àgbà yìí wà lọ́jà
kó rí ọmọ tuntun ó wọ́ kí ló dé tó fi jẹ́ wípé àwọn tó pera wọn ní àgbààgbà ilẹ̀ Yorùbá ìṣubú Yorùbá náà wá owó náà fẹ́ fi Yorùbá make that is what give Gani Adams tó fi lóun fẹ́ ṣe àjọ̀dún 30 years OPC nígbà tó mọ̀ pé àwọn àgbà tó yẹ kó kéka ìmọ̀ pé wo wá àmọ̀tẹ́ dáadáa ẹrú ni ẹ́ òun ṣọmọ Yorùbá orí ọ̀fẹ́ lórí gbà má balẹ̀ Yorùbá jẹ́ ìwà tó jẹ́ pé àwọn tá a wò gẹ́gẹ́ bí ọmọ onílùú wọ́n fẹ́ bàlújẹ́ ni wọ́n fẹ́ bàlújẹ́ ni ìjọ wo lẹ rí tí Gani Adams ní náà sọ̀rọ̀ nípa pípa tí Fúlàní ń pa ọmọ Yorùbá ìbéèrè ni tó nílò ìdáhùn tí ì ṣe tọ̀tẹ̀ ká mú tọ̀tẹ̀ kúrò ká tó fi tọ̀tẹ̀ kú ìjọ wo lẹ rí kí Gani Adams jáde síta kó ní bó ṣe pa ọmọ Yorùbá kò dùn mọ́ òun nú nígbà tó jẹ́ pé ìran Gani ló ń pa ọmọ Yorùbá kò ní sọ̀rọ̀ ìran ẹ̀ ló pa wá lórí ilẹ̀ bàbá wa àwọn tó tún jẹ́ pé ká máa wò gẹ́gẹ́ bí àgbà tí a lè máa pè wọ́n ní ọmọ ọkọ kí láti ẹ̀ ń pè lọ́mọ ọkọ lẹni tó rí pé wọ́n fẹ́ bi ilé bàbá òun wó tó bọ́ṣọ lẹ̀ tó bọ́ṣọ kòtó lẹ̀ tó ní tó máa gbà la máa fún bíi Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n ẹni tó pa ilé tó ń wó ilé bàbá ẹ̀ lọ́nà àìtọ́ tó wò tó lọ sápamọ́ ọ̀tọ́ tó tún sọpọ́ọ̀tì àwọn tó ń wọlé bàbá ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ọmọ àlè ni ọmọ kí ni mo pè ọmíhàn á lí è ọmọ àlè ni ọmọ àlè ní irú wọn. So we the Yorùbás we must say no to them. àwọn tó pera wọn ní Yorùbá Council of Elders ó lè ní wọn ó lè ní wọn wọn lówó lọ́wọ́ wọn fẹ́ fi Yorùbá wọ́kẹ́ ni o ẹ má jágbà fún wọn o wọn lówó lọ́wọ́ mọ́ wọn fẹ́ fi Yorùbá mẹ́kì owó ti tẹ́ lọ́wọ́ wọn ni wọn fẹ́ bà yí ọjọ́ ọ̀la Yorùbá jẹ́ ni we must say no to them. ẹ̀yin ọmọ Yorùbá Ọlọ́run ló máa mọ̀ if you have opportunity ask Baba Akintoye ask Ṣiṣẹ́dé ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ń tẹ́ ń ṣe ìkìlọ̀ tì í lẹ́yìn ìjọ tí mo tún bí ọmọ Adéyẹmọ lẹ́yìn pé wà ohun gbogbo tẹ́ ń ṣe yìí ó ní bàbá Èkìtì tí n bá sọ wípé ó yé mi bí mo ṣe ń ṣe kò yé mi ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run ló rán mi ara iṣẹ́ tọ́lọ́run ní kí wá jẹ́ láyé ni to save the womankind to save the Yorùbá race ṣùgbọ́n àwọn wọ̀nyí wọ́n fẹ́ fi Yorùbá kówó ni wọ́n fẹ́ fi Yorùbá jẹun ni we must say no to them. Say no to them. Olè ni wọ́n ti rí pé Yorùbá ń lọ wọ́n wá lọ gbéra wọn jọ Fúlàní ló ń lò wọ́n they believe in one Nigeria kí mẹ̀kúnnù má bàa rí ayé gbé Yorùbá Council of Elders they believe in one Nigeria káyé ọmọ Yorùbá má bàa rí ojú. Let us say no to them please. ẹjẹ́ kákọ̀ wọ́n káríwọ́ gẹ́gẹ́ bí àgbà yahoo ó lè yóò dára fún yín ojú òní tì yín o ẹ má gbàgbé ẹ wá Ọ̀rànmíyàn ó ṣe pàtàkì nínú ìrìn àjò tá a rìn yìí ṣé ẹ máa tí ọ̀tá ẹni ò bá ti máa ṣírí ẹni oríṣiríṣi ọ̀rọ̀ náà máa sọ tí ń bá lórí ọ̀fẹ́ lálẹ́ wọ́n sẹ́ndì fídíò Wálé Àlì sí mi àgbà èsì ọ̀rọ̀ ẹ̀ dáadáa ohun tí òye máa jẹ́ kó yé ọmọ àlè ni kò lólùmọ̀ràn gidi ara àwọn ọmọ àlè Yorùbá nìyẹn àwọn eléré ibú tó ń sọ fún wa wípé orílẹ̀-èdè Yorùbá ti dúró àti ń ra epo ní 800 820 tó dẹ̀ sọ fún wa pé orílẹ̀-èdè Yorùbá ti dúró ọmọ àlè ni wọ́n ṣe gbọ́ mi ẹjọ́ ẹ wá Ọ̀rànmíyàn ó ṣe pàtàkì ìlúkílù tẹ́ ẹ bá wà 10 ní ẹ máa bá wa fi sí yóò dára fún yóò òní ti yín Yorùbá a ó délẹ̀ ìlérí wa and we will survive by God's grace. God bless you.